ẹ dákun ẹ ṣàánú mi o. àná yín báwo nígbà tó ṣe pé ẹ wà wúre ẹni àkọ́kọ́ fún yín lówó tó yẹ eléyìí mo tún gbélé tún fún yín ní 2000 ṣé ẹ tún wà wúre pẹ̀lú bẹ́ẹ̀ ṣe fọ́jú. ṣùgbọ́n mẹ́ta lèèyàn jẹun lójúmọ́ èèyàn jẹ breakfast lunch and dinner. kí ló ń ṣẹlẹ̀ ta lẹni tẹ́ ń béèrè. afọ́jú kan lóníbàárà kan tó máa ń jókòó 2000 ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ta wọn lọ́rẹ tí ìmúnú wọn dùn tí wọ́n kọ ha. tẹ́ ẹ bá ti lọ báyìí sìn tẹ́ ẹ dẹ̀ yà sí ọwọ́ right báyìí tẹ́ ẹ bá yà sí ọwọ́ right straight down ẹ máa rí bẹ́ẹ̀ sìn. owó ìwúwo díẹ̀ díẹ̀ lórí yóò dé. business partner lájọ jẹ́ owó tí wọ́n wá fún yín èmi ni mo mú wọn wá láti ibi tí mo wà wá síbí. jẹ́wọ́ kí n ṣàdúrà fún ọ. máa gbá yín lójú ta kí ló ṣẹlẹ̀. máa fòdú fún yín ẹ wo kò ní sí tracy ojú kankan mọ́ rárá.